Gbajúgbajà ọkùnrin pòròmọ́tà àwọn olórin ni tí wọ́n ń fẹ̀sùn kàn lórí ikú gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ni olóògbé Ìléríolúwa lọ́ba ẹni tí ó gba ayé mọ̀ sí Mohbad. ìyún Sam Larry ó ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn burúkú tí wọ́n fi ń kàn án pé ó mọ̀ nípa ikú Mohbad tí ọkùnrin náà tó sì ti tú àṣírí lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti Mohbad. ẹ rántí pé nínú oṣù kẹsàn-án ọdún 2023 tí Mohbad tó kú lójijì, iná ń fẹ̀sùn kan ẹlẹ́tù ìyún Sam Larry tó jẹ́ pòròmọ́tà àwọn olórin wípé òun àti ọ̀gá Mohbad níléeṣẹ́ orin ìyún Abdulazeez Fashola tí ó gba ayé mọ̀ sí Naira Marley àwọn ló pa Mohbad. pàápàá bí Mohbad bó ṣe fẹ̀sùn kan àwọn méjèèjì pé bóun bá ti kú àwọn méjèèjì nìkan mú lórí ikú òun kí ó tó di pé ó kú lójijì. eléyìí ló sì jẹ́ kí Sam Larry àti Naira Marley kí wọ́n di ọ̀tá lọ́dọ̀ àwọn èèyàn wípé àwọn méjèèjì wọ́n mọ̀ nípa ikú tó pa Mohbad. kódà ìpè àti àwọn ọ̀rọ̀ burúkú náà máa ń sọ sí àwọn méjèèjì lórí ẹ̀rọ ayélujára kó tó di pé wọ́n wo òkú Mohbad tó sì bẹ̀rẹ̀ ìwádìí láti ìgbà náà tí wọ́n ò tí ì sin òkú ẹ̀dá àsìkò tá à ń ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí. ṣá ò nígbà tọ́rọ̀ ti di ti ìjọba tó ti bẹ̀rẹ̀ ìwádìí tó sì ti ń lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà, iná ti ń pe àwọn tọ́rọ̀ kàn láti wá sọ tiwọn tó sì jẹ́ pé lọ́jọ́ Ẹtì tí í ṣọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ìní Sam Larry lòun náà sọ bọ́rọ̀ ṣe jẹ́ fún ìgbà àkọ́kọ́ látìgbà táwọn èèyàn àtàtí ń ṣépè fún tá ń fẹ̀sùn burúkú kàn lórí ọ̀rọ̀ Mohbad. nínú ọ̀rọ̀ tí Sam Larry tó sọ nínú ilé ẹjọ́ ló ti jẹ́ kó dìímọ̀ wípé ọdún 2023 ni wàhálà bẹ̀rẹ̀ láàrin òun àti Mohbad. ó ní òun fún Mohbad ní mílíọ̀nù 2 náírà láti wá kọrin fún ayẹyẹ ọjọ́ ìbí òun ní ìlú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates ìyún UAE. ó ní lẹ́yìn tí Mohbad gba 2 mílíọ̀nù náírà tí òun sì tún ná owó bíi 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà láti gbé e lọ sí Dubai nítorí pé òun fẹ́ kó mú ìyàwó àtàwọn mánéjà àtọjọ́ ń kọrin wá. ó ní ṣe ni Mohbad kò máa kọrin níbi ayẹyẹ ọjọ́ ìbí òun. ó lọ́rọ̀ náà dùn gidi. òun sì pé Mohbad wípé kó sanwó ìyún mílíọ̀nù 2 náírà tó ń sọ fún un kó dá owó náà padà, ṣùgbọ́n tó ní Mohbad kò máa dá owó yìí padà. ó lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 2023 June 25 2023 ẹnu òun fojú kan Mohbad fún ìgbà àkọ́kọ́ ní agbègbè tí òkun Ẹlẹ́gùṣì ìyún Ẹlẹ́gùṣì beach tó wà ní ìpínlẹ̀ Èkó. ó ní bóun ṣe fojú kan Mohbad ní ọ̀rọ̀ di wàhálà tóun fagídí mú wípé kò ní kúrò níbi tó ti ń ya fídíò orin tó fẹ́ gbé jáde àfi bó bá da mílíọ̀nù 2 náírà òun tó dá padà. ó ní níṣe ni ọ̀rọ̀ yìí ló máa di wàhálà létí òkun Ẹlẹ́gùṣì beach tó sì ní gbajúgbajà olórin tàkasúfèé ní Islanta ìbílẹ̀. òun ló bẹ òun pé kóun fi Mohbad sílẹ̀ tó yanjú ọ̀rọ̀ náà lọ́jọ́ náà. ó ní lẹ́yìn tí wọ́n sì yanjú ọ̀rọ̀ òun Mohbad Islanta ìbílẹ̀ àti àwọn èèyàn àwọn táwọn wà ń bẹ̀ gbogbo àwọn làwọn lọ jẹ àmàlà nílé oúnjẹ táwọn parí ọ̀rọ̀ náà. ó ní Islanta ìbílẹ̀ wà láyè ó lè ṣe ẹlẹ́rìí òun sí gbogbo ọ̀rọ̀ tóun sọ yìí. ó ní kàyéfì ńlá ló wá jẹ́ fóun lẹ́yìn ìgbà náà tí Mohbad tó mú ẹjọ́ òun lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ipò òun fẹ́ pa òun dúkòkò mọ́ ẹ̀mí òun. bẹ́ẹ̀ ló láwọn ọlọ́pàá tẹ̀sán tó wà lágbègbè Alágbọ̀n lẹ́kọ̀ọ́ ìyún ní zone 2 wọ́n pe òun lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pe Mohbad náà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá sọ ọ̀rọ̀ lójú òun ṣùgbọ́n tó ní Mohbad ò yọjú. kódà ó ní láàrin ẹ̀mẹ́ta tó pè òun náà wọ́n tún ti òun mọ́lé lẹ́ẹ̀kan ó ní Mohbad kò yọjú. ó ní lẹ́yìn tán ṣèwádìí òun tán fi òun sílẹ̀ lòun náà kọ ìwé ẹ̀sùn nípa Mohbad pé káwọn ọlọ́pàá kan pe òun náà ṣùgbọ́n tó ní wọn kò gbé Mohbad tó sì ní lẹ́yìn ọ̀rọ̀ yìí lòun padà gbọ́ pé kú. kódà ó lóun ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí Mohbad fi kú tó sì lóun ò mọ irú ikú tó pa á. Sam Larry ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Mohbad rèé o tó wá sọ fún ilé ẹjọ́ náà lágbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó wípé bí wàá fẹ́ mọ àwọn tó pa Mohbad àti àṣírí ikú tó pa á ó ní gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ ló kù ọjọ́ méjì ìyún wákàtí 48 hours tó kú ẹni kí wọ́n gbé. ó láwọn náà ló mọ̀ nípa kú ẹ̀ ìyún àwọn bíi ìyàwó ẹ̀ Wùnmí Alọ́ba, àbúrò ẹ̀ tí wọ́n ń pè ní Àdúrà Alọ́ba àti ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ń pè ní Prime Boy. wọ́n ní bàbá ti bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́síwádìí wọn dáadáa àṣírí ẹni tó pa Mohbad yóò tú.